níṣe ni ariwo ńlá sọ táwọn ọmọ nàìjíríà tí wọ́n sì ń sọ yìí pé àfi kí gbogbo àwọn ọmọ nàìjíríà kí wọ́n mú àwọn gómìnà wọn dáadáa lórí àṣírí tí ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ bọ́lá ahmed tinubu tó ṣẹ̀ṣẹ̀ tú nípa àwọn gómìnà àti owó tí wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀ láti nǹkan bíi ọdún kan àti bíi oṣù mẹ́wàá tó ti gba ìjọba. ẹ rántí pé ní kété tí ààrẹ bọ́lá ahmed tinubu tó gbàjọba lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 ìyún may 29 2023 ló jọ gbogbo nàìjíríà lójú nígbà tó jẹ́ pé ọjọ́ náà tó ń ka ọ̀rọ̀ àpilẹ̀kọ ẹ̀ àkọ́kọ́ ni ló kéde wípé òun ti yọ sọ́bsidì kúrò lórí epo bẹntiróòlù tó sì jẹ́ wípé látìgbà náà ìní owó epo bẹntiróòlù ló ti ń lọ sókè èyí tó wá ń fa ìnira àti ọ̀wọ́n gógó nítorí pé bí owó mọ́tò bó ṣe ń gbówó lórí tí gbogbo ẹ̀ wọ́n òun náà ni àwọn oúnjẹ àtàwọn nǹkan míì táwọn èèyàn ń lò ni ló máa gbówó lórí eléyìí ló sì jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan máa sọ pé àfi kí Tinubu dá sọ́bsidì padà o nítorí pé ìnira Nàìjíríà ó ti pọ̀ kọjá sísọ orí epo tó yọ sọ́bsidì kúrò lórí ẹ̀ òun sì ni gbogbo ẹ̀ tí wọ́n wá ṣá o láìmọye ìgbà ilẹ̀ Tinubu ló máa ń jẹ́ kó di mọ̀ o wípé ìgbésẹ̀ tó dára ló gbé fún Nàìjíríà nítorí pé bí Nàìjíríà ò bá yọ sọ́bsidì tóun yọ náà ó ní Nàìjíríà máa padà wólulẹ̀ ó máa padà ṣubú nítorí pé wọn ò lówó tí Nàìjíríà yóò máa fi ṣe gbé bùkátà wọn bí kò ṣe káwọn yọ sọ́bsidì káwọn lè fi rí owó ṣe nǹkan rẹ̀ ṣá o látìgbà tí Tinubu ti yọ sọ́bsidì ìná ni owó tó ń wọlé sáwọn gómìnà ti lé ní ìlọ́po méjì owó tó ń gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọn kò fi ṣe nǹkan kan sí aráàlú ṣá o láìpẹ́ yìí ni ọ̀rọ̀ ló tún gba ọ̀nà bòmíì yọ nígbà tí Tinubu tó tú àṣírí míì nípa àwọn gómìnà àti owó tí ó ń di ọ̀dọ̀ wọn lásìkò tí wọ́n ń ṣe ìpàdé onígunjẹgun ìyún APC National Caucus èyí tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìlú Àbújá lásìkò tí wọ́n ń ṣe ìpàdé náà tí Tinubu ń sọ̀rọ̀ kódà táwọn gómìnà kan wà ní ìjókòó ló jẹ́ kó di mọ̀ pé látìgbà tí òun ti yọ sọ́bsidì kúrò lórí epo bẹntiróòlù ó ní owó táwọn gómìnà tí wọ́n ń gbà ó ní owó náà kì í ṣe ìlọ́po méjì gẹ́gẹ́ báwọn ṣe ń sọ ó ní ìlọ́po mẹ́ta ní ìtúlóyìnbó ń pè ní triple ó ní owó yìí ó ní òun tó lè sọ lójú àtìlẹ́yìn gbogbo àwọn gómìnà ìpè gbogbo wọn ìní wọn ń gba irú owó bẹ́ẹ̀ tí kì í ṣe pé bóyá àwọn kan ló ń gba ìlọ́po mẹ́ta owó tó ń gbà tẹ́lẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́. gbára tí Tinubu sọ̀rọ̀ yìí ni ariwo ti sọ pàápàá nígbà tí kò tí ì sí gómìnà kankan tó jáde sọ̀rọ̀ pé bó ṣe ṣàlàyé kọ́ lórí tàbí ọ̀rọ̀ rí bó ṣe rí yìí ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn sọ pé àsìkò ti tó káwọn aráàlú wọn mú àwọn gómìnà wọn kan máa dìbò aláṣọ mú ìpè níbo ni wọ́n fi owó ìpínlẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ níbo náà fi sí àti kí ló dé pé tí wọ́n lè ṣiṣẹ́ ìdàgbàsókè